ló ra dé orí ẹ̀tẹ́ tí ẹ gbọ́. Ìlẹ̀kẹ̀ ọrùn sáni ti lòye, orin sáni tiwa, àwa olólòdì kan, ẹ má máa pariwo. A tún ti dé bí a ṣe ń dé. Relax and go and sit down. Ìran ìbẹ̀rù. Apá o. Apá omi ìgbà ìṣọ̀nà tẹ̀lé wa. Àfẹ́lẹ́ Tẹ̀lé ó yá. Ọ̀pá kì í pa gbogbo, ó máa lè ró. Odò kì í pa ṣẹ̀kẹ̀rẹ̀, ó máa lè ró ṣẹ̀ṣẹ̀rẹ̀. Àwa ń lọ, àbíjà ni ẹ yàgò fún wa o. Àfẹ́lẹ́ pèlè orin. Àràlé bọ̀. Dáfídì olórin àkọ́kọ́. Ẹ̀yin tẹ́ ti kọrin síwájú, ó yá ẹ máa bọ̀ àsìkò orin ti yá. Ìṣẹ̀dá ayé o, Ọlọ́run ìbà lọ́dọ̀ rẹ̀. Ìbà rẹ̀, Ọlọ́run Adéṣẹ́gun bàbá ọmọ. Ìbà Ọlọ́run Dèbúrà o. Ìbà rẹ̀, Ọlọ́run Ọlárewájú Adónísìyé. Ìbà Ọlọ́run ọmọ Jésù o. Ìbà Ọlọ́run Àjàyí Akíntóbi. Ìbà Ọlọ́run gbogbo pàtìríjú pátápátá tí ń bẹ ní pẹpẹ tí ń ṣiṣẹ́ lọ́wọ́lọ́wọ́. Máa fa lónìí ìmọ̀sá àti wọnú máa fa sàrídájú wá nìyẹn ká kò máa yá sàfi dúníyà kan nìkan ní wọ̀wọ̀. Ìbà ọ̀gá bíkú kanú mọ̀sá jìrìbà kúkà ìbàkú ẹsẹ̀ jáde mọ̀nú yá kéka fara ìní ni wọ́n wá mímìmì. Abẹ́ lọ pẹ̀lẹ́ o. Ọ̀pá kì í pa gbogbo, ó máa lè ró. Òjò kì í pa ṣẹ̀kẹ̀rẹ̀, ó máa lè ró ṣẹ̀ṣẹ̀rẹ̀. Àwa ń lọ, àbínú ẹni ẹ yàgò fún wa o. Agogo. Agogo kó mi àròkò ògo, agogo kó mi àròkò ògo. Agogo bá ti dún. Ṣẹ̀kẹ̀rẹ̀ kó mi àdùnkẹ̀lé, ṣẹ̀kẹ̀rẹ̀ kó mi àdùnkẹ̀lé. Bí ṣẹ̀kẹ̀rẹ̀ bá ti dún. Ìyá ìlú o, àtolóore, ẹ bá ara kan, ẹ fi ìmọ̀ ṣọ̀kan. Ọba agbára wo ọba tí jẹ́ funfun nẹ́nẹ́ ìwọ làwa máa ní Ọlọ́run tí ń bẹ ní gbogbo pẹpẹ. Ọba tí ń bẹ ní pẹpẹ ọ̀run bàbá lámò ṣe bẹ lọ́dọ̀ rẹ̀. Agogo. Agogo kó mi àròkò ògo, agogo kó mi àròkò ògo. Agogo
bọ́mọdé bá jù bá gbà dandan ní kórópó dalẹ̀ ọ̀nà là ọ̀nà là ibà Jésù ẹ jẹ́ kójú ṣe fún wa àwa ṣàṣe gbàdé lórí ìbà lọ́wọ́ Ọlọ́run Mósìsì orí mọ́ládé ọmọ ẹ̀yà ti fẹ́ yá. Ìbà lọ́wọ́ Ọlọ́run àròjìbìkà Ọlọ́run tó pọ̀ tó lágbára ọba tí ń bẹ níbi mímọ́ ìbà Ọlọ́run tí ń bẹ níbi gbogbo. Ilé àrùn kankanlì fẹ́rẹ́ jíríkù kàmáyà sàfẹ́rẹ́ ẹni ìdúró mọ́sẹ̀ jìrọ̀rọ̀ jìrẹ̀kẹ́ kúmọ̀yà sàfà jẹ́rìí bábí ìsàkìkù kàmáyà sàfà fàríkù. Ala eba osaka kari kaba ojari bi asa kugama ya safa seri seri bibi asa ele bare ajiri buka kami sirafa ojari da kugama ya safa fari kudabi ole osama barara ibi ese dide limuku kafa bọ́mọdé bá jù bàgbà ó dá mi lójú dandan àròkọ dalẹ̀ Ọlọ́run orí mọ́ládé. Ìbà gbogbo pàtìríjú tí ibẹ̀ ní pẹpẹ tí bàbá ń gbọ́ tiwọn tí oníṣàláì mọ́ gbọ́ tiwọn lọ́wọ́lọ́wọ́ Ọlọ́run ti bẹ ní gbogbo pẹpẹ ìbà lọ́dọ̀ rẹ̀ wọ́ bá agbára. Ilé àbá ọjà máa ó ta kẹ̀rí kankan sọ̀rọ̀ ìbà dá ó sá ọjà rí bàbá tẹ kíkà mọ́ sàfàrírà. Ogun ọmọ ìyá mẹ́ta tí ò ṣe fàjà Ọlọ́run bàbá ọmọ ẹ̀mí mímọ́ ò jẹ́rìí. Ìbà lọ́wọ́ Ọlọ́run èmi níyì ọ̀jẹ̀ lábí aláṣọ AY Film Production. Ilé àdá ó sáká kárí mo sara ò abẹ́ ó jẹ́ mọ̀ kárí sọ́sọ́ bí ìjà ò bá. Ìpìlẹ̀ tí Jésù fi lélẹ̀ lẹ́yìn tí bàbá aládùúrà tán. Kẹ̀dà máa ṣe rọ́pẹ́
òkú ọmọ ó dé wọ̀ nínú ilé gbogbo wa. Lágbára mẹ́ta lọ́kan ayọ̀ la fi bẹ̀rẹ̀ dandan lórúkọ Jésù wa ó fayọ̀ parí. Olúwa ọdún yìí parí lọ. Olúwa oṣù yìí parí o. Má jẹ́ kí wọ́n rúkú ọmọ wa tàbí wọlé. Olúwa jọ̀wọ́ o. Olúwa dákun o. Má má jẹ́ nǹkan
ìwọ tí